ìdí tí gbajúgbajà ìjọ nì tó tóbi jù ní gbogbo Nàìjíríà, èèyàn ìjọ The Redeemed Christian Church of God, ìdí tí wọ́n fi gbé òfin ńlá kan jáde èyí tó di ariwo ńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí tí wọ́n fi gbé òfin náà jáde ó mà ti hàn tí àwọn tó súnmọ́ ìjọ náà, pàápàá alákòóso àgbà ìjọ náà pásítọ̀ Enoch Adéjàyè Adébóyè, tí wọ́n sì ti sọ ìdí tí àwọn ìjọ náà tí wọ́n fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ǹjẹ́ irú ìgbésẹ̀ wo ni àwọn ìjọ Redeemed Christian Church of God gbé? Ó ní bí wọ́n máa ṣe ṣe ìkéde nínú ọ̀sẹ̀ yìí ìpè láti àsìkò yìí lọ ẹnikẹ́ni nínú gbogbo àwọn ìjọ ẹ̀ka ìjọ Redeemed, bóyá lórílẹ̀‐èdè yìí tàbí ní káàkiri àgbáyé, ẹnikẹ́ni nínú wọn kò gbọ́dọ̀ gba pásítọ̀ tí ó bá ti ṣe ọmọ ìjọ Redeemed láàyè láti wá wàásù tàbí gorí pẹpẹ àwọn òṣìṣẹ́ ìránṣẹ́. Gbàrà tí ìkéde jáde tí ìjọ Redeemed sì fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn ṣe ìkéde náà fún gbogbo àwọn pásítọ̀ àbí àwọn níṣe ìní àwọn èèyàn máa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìpè tó bá jẹ́ pé Olúwa àti Ọlọ́run kan náà ni gbogbo àwọn pásítọ̀ àtàwọn ṣọ́ọ̀ṣì ń sìn, èwo làbúrò ní kí ìjọ Redeemed kí wọ́n má ṣe jẹ́ kí èwo làbúrò gbé òfin jáde pé kí àwọn ẹ̀ka ìjọ Redeemed má ṣe gba àwọn pásítọ̀ ìjọ míì láàyè láti wá wàásù nínú ṣọ́ọ̀ṣì wọn àfi tí wọ́n bá gba àṣẹ pásítọ̀ Enoch Adébóyè lókè. Nígbà tí ọ̀rọ̀ yìí ti ń di ariwo táwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ náà, ó ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ẹni ó máa bẹ̀rẹ̀ ìwádìí lórí ìdí tí ìjọ Redeemed pàápàá pásítọ̀ Adébóyè tó fi gbé irú òfin báyìí jáde. Nígbà tí ọ̀kan pàtàkì lára àwọn pásítọ̀ ìjọ Redeemed tó wà lókè tó ń bá wa sọ̀rọ̀, olóríṣiríṣi àwọn ìwà tó kún ọwọ́ àwọn pásítọ̀ kan lásìkò yìí ẹni pásítọ̀ Adébóyè rí, èyí tí kò sì fẹ́ kí wọ́n máa gbé gbogbo àwọn ìwà burúkú wọn kan máa gbé wọlú ìjọ Redeemed. Pàápàá àwọn pásítọ̀ kan tí wọ́n ní iṣẹ́ ìyanu èké ni wọ́n ń ṣe káàkiri báyìí, àti àwọn tó máa ń ṣe ìjẹ́rìí èké lásìkò tí wọ́n bá ń ṣe iṣẹ́ òru àbí ìsọjí. Wọ́n ní gbogbo eléyìí ní àṣírí ẹ̀ ẹni ó tún sí pásítọ̀ Adébóyè lọ́wọ́ tó sì fẹ́ fòpin di eléyìí kí má bàa kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ bá ìjọ Redeemed. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀kan lára àwọn ìjọ Redeemed ó ti gbé ọ̀kan lára àwọn pásítọ̀ tí wọ́n ní àwọn ìwà àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ń gbé pa nípa ọkùnrin náà kò dára, ó ti gbé wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀. Èyí sì wà lára àwọn nǹkan tó ló bí àwọn àgbàjọ Redeemed nínú tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà, tí wọ́n sì ń sọ pé àwọn kò ní fààyè gba irú nǹkan bẹ́ẹ̀ nítorí pé bí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó kábùkù àti ẹ̀tẹ́ bá ìjọ Redeemed nítorí pé àwọn ní ìlànà òfin tàwọn tí àwọn ń tẹ̀lé nínú ìjọ àwọn.